Surprisingly, tírà wa káti ẹ̀ tó wọnú tírà mo ní tẹ̀m̀bí méjì. Alákọ̀ọ́kọ́, Sheikh Abu Abdurrahman Ustaz Tawheed Fidahullah wa ra'ah. Wọ́n send message kan sí mi. Wọ́n ní ẹnìkan kọ sí kanú àwọn maqtu'at bóyá tó wà manshurat min qibali Sheikh Abu Salama Malam Shehu ọlọ́run bá ṣe dáadáa fún wọn ní kọ̀ọ̀kan wa. Wọ́n lè nínú kọ síbẹ̀ pé Lárúbáwá tí wọ́n ń pọ̀ jù nínú àwọn kíláàsì wa. Wọ́n á mú example kan wá pé mo dáhùn ìbéèrè kan níbi kan pé Lárúbáwá yẹn kò jẹ́ kí àwọn wọn ní, ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn ó touch mi púpọ̀. Ìdí ni pé wọ́n ní gẹ́gẹ́ bí Sheikh ṣe ṣàlàyé fún mi pé mo sọ pé walladhi arahu hasana níbi mas'ala ń já lè fi ránlẹ̀ lọ mú fóònù wa pé alladhi arahu hasana ìtí mo rí pé ó dá ní wá tú bẹ́ẹ̀ pé ó náà ní pé kẹ́ni ẹ lọ mú fóònù ẹ̀. Wọ́n ní ibi tí mo fi arahu hasana sí ẹ̀ ó ba rọ́bùtù káwọn lè gbọ́ conclusion yìí ó bàjẹ́ àwa touch púpọ̀. So àwọn náà wá ṣàdéhùn fún mi Sheikh Tawheed wọ́n ní táwọn bá ti wà ráńdà wọ́n máa nà bá mi pé kí n tú ibẹ̀ kì í ṣe pé mo mọ̀ọ́mọ̀ gbà mímì yẹ́wọ̀n pé kíláàsì wa yìí gẹ́gẹ́ tẹ́lẹ̀ níta sọ ni pé ìwé akáṣe kó jẹ́ ìpè Lárúbáwá bàtàwá rí pé ọlọ́run lè kó máa wúlò fún àwọn míì náà sọ àwa ṣe ní Yorùbá. Mo sì ti bẹ lọ́hùn kọ́lọ́hùn kó ṣe ní rọrùn kó má affect nǹkan tá à ń sọ kọ́lọ́hùn sì fún wa ní ọ̀nà tá a gbàgbé kalẹ̀ tí àǹfààní rẹ̀ ó fi kárí bí ìdìnnà. Inshallah màá sì gbìyànjú gbàgbọ́dà mi bá ṣe wọn. So mo dúpẹ́ lọ́dọ̀ ẹni náà gan ọlọ́run bó bá mi san ẹni náà lẹ́san yóò sì tún gbogbo àná ṣe tá a bá tún ti ń ṣe sí àtúmọ̀ ọmọ bí ẹ̀ ṣe kàn ṣe dáadáa sí Inshallah ọlọ́run fún àǹfààní sí ní tà ń sọ.